ẹ jọ̀ọ́ gbogbo mùsùlùmí gidi ni o mo fẹ́ ṣàkíyèsí kankan mo rí pé láyé sìn àwọn àfáà kan bẹ́ síta lórí social media bá ṣe ń kọ́ ẹ̀ ní bá ṣe máa gún orí ṣègbè mọ ẹ̀yìn aláǹgbá náà máa kọ́ bá ṣe máa lo ewé àlùpàídà mọ ewé ọgbọ́ tá a máa gún máa tare tá a máa ṣe bákan wò kan ṣùgbọ́n ṣé bí nǹkan táwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń lò lélẹ̀ tá a fi ń pè wọ́n lẹ́lẹ́bọ àbí kí n bèrè pé ta lẹ́lẹ́bọ gan ọkẹ́ n bèrè pé kí ni ìdí tẹ́ fi ń pa àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ní ẹlẹ́bọ ṣé gbogbo nǹkan tí ẹ̀yin wá ń mú wá sórí social media yẹn lẹ́yìn àfáà yẹn ṣé inú Kùránì ló wà ṣé báwọn mùsùlùmí ilẹ̀ Saudi ṣé báwọn náà ṣe máa ń kọ̀yàn ní orí ọ̀ka orí èrè nìyẹn àwọn mùsùlùmí tó wà ní òkè ọya ṣé báwọn náà ṣe ń kọ́ àwọn èèyàn lórí ọ̀ka orí èrè orí ìṣègbè nìyẹn àwọn mùsùlùmí tó wà láwọn countries tó kù ebi ilé tó wà lamẹ́ríkà ilé tó wà ní Germany ilé tó wà ní Canada ilé tó wà ní igbá tó wà láwò láwọn muslims tó kù ṣé báwọn náà ṣe máa ń kọ́ àwọn èèyàn yẹn pé ká máa gún orí eku mórí ẹyẹ ká gún gbogbo ẹ̀ papọ̀ ká fi sí gbẹ́rẹ́ ẹ sòtọ́ o torí èmi ò rí pásítọ̀ tó ti wá sí orí social media kó a máa kọ́ àwọn èèyàn nírú nǹkan bẹ́ẹ̀ o kódà àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ gan àwọn babaláwo gan ò kì í wá èmi ò rí babaláwo gan tó ń wá àwọn àfáà náà ló tún wá ń wá báyìí ṣé òfin yẹn tó wà ní Àlùkùránì ni má bù mí torí táwọn ti bèrè question báyìí instead of kẹ́ dá wa lóhùn kẹ́ fi dẹ̀mú ẹ̀rí wá ìpìlẹ̀ máa ṣe lórí nǹkan yẹn jọjọ orí ọ̀pọ̀lọpọ̀ yín lọ tó ká ńgbà tẹ́ bá tó wá mọ ìdáhùn kan tá a bèrè ẹ̀ wá yí sépè ẹ̀ yí sé bùbú torí nǹkan táwọn tẹ́ ń pè lẹ́lẹ́bọ̀ yẹn ń ṣe náà lẹ́yìn náà ń ṣe yìí náà kí ni àáfàá ń kọ́ wa lórí ọ̀ka orí èrè sí lórí social media kí ni àáfàá ń kọ́ wa ní ewé àlùpàídà ewé rírin ewé gbá ewé àwò kí ló ń kọ́ wa sí lórí social media ṣé bó yẹ kí àáfàá kọ́ wa ní bá ṣe lè fi Àlùkùránì ṣe ìwòsàn ni kí ni àáfàá wá dé di síngbẹ́rẹ́ mo sì wò kan ní àná tó ní tẹ́bá tá ti jọ tán káfí síngbẹ́rẹ́ yí ọ̀run ọwá wa kiri ọ̀dẹ̀ pẹ̀lẹ́ ní àáfàá ìwọ yẹn ló dẹ̀ máa bú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ pé ẹlẹ́bọ ni wọ́n ẹ fẹ́ pa ní adẹ́bọrẹ́ ta lẹ́lẹ́bọ àwọn wo gan lẹ́lẹ́bọ mò ń béèrè ni o torí ó yẹ kó ń ká dúró sí díẹ̀ ẹ̀sìn ẹni síbẹ̀ ní nǹkan ẹ̀sìn ìbílẹ̀ wa ò dáa àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni mo dẹ̀ mọ̀ pé wọ́n máa ń gúnrí eku gúnrí ẹyẹ papọ̀ àwọn ló ń jáwé ọgbọ́ tó ń jamọ́ ewé àlùpàídà tó ń jamọ́ ewé ọ̀mísìmísìn tó ń jamọ́ ewé gbá àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ló ń ṣe yẹn so kò yẹ kẹ́ mú nǹkan kan nínú ẹ̀sìn wọn announcement tí ò bá ti sí nǹkan yẹn nínú Àlùkùránì kílẹ̀ tún padà sí díẹ̀ sí àfi tó bá yẹ pé ó wà nínú Àlùkùránì nìkan ló tún kù tó bá dẹ̀ wà nínú Àlùkùránì ẹ mo fi Ọlọ́run tó dá yín bẹ́ẹ̀ mo fi kà bá bẹ̀yìn mi ìfẹ́ ìpè mi ìdẹ̀fẹ́ ìbúbú ṣe ni kò jáde pé mi bú yín kò defend ẹ̀ ara ẹ̀ fún wa pé ó tọ̀nà ó tọ̀ súnà pé ó torí wà nínú Àlùkùránì pé kẹ́ máa mú eré ká máa mú orí ọká tàbí ká mú orí aláǹgbá ká rì mọ́lẹ̀ fọ́jọ́ 7 tàbí 9 tó bá ti ṣe tán ká gun pọ̀ tàbí ká jọ bẹ́ẹ̀ ṣe ń kọ́ wa bẹ́yìn àfáàyàn ṣe wá ń kọ́ wa lórí social media tìbílẹ̀ ní mẹ́ta yìí ni bọ̀dá mi ṣáìdìrẹ wọ́n lọ sí lẹ́kúlẹ́jà bọ̀dá ṣáìdìrẹ kò fi bòńtẹ̀ dó kò sí àfa ọmọ Yorùbá pọ́n bílẹ̀ lò níbi tó ní ṣe fídíò láìfẹ̀ làfà kan wà lẹ́yìn ẹ̀ tó ń bọ̀dá ṣáìdìrẹ sọ pé àfa ìgbójúpamọ́ wọn ní àfa nìyẹn ní lẹ́kúlẹ́jà o ẹ̀yin ẹlẹ́gbẹ̀ẹ́ wọn apá ṣé àlùfáà tó lọ ní lẹ́kúlẹ́jà yẹn sí Àlùkùránì ló lọ rà ń bẹ́ẹ̀ ni àbí àdìs ló lọ rà ń bẹ́ẹ̀ pé mo bí pé nǹkan méjì tó yẹ kí mùsùlùmí gidi kó gbójúlé ni pé hadith àti Kùránì ẹ̀ àtọ́lọ́ ẹ̀ bó ṣe pé àwọn kìrìsìtẹ́nì bíbélì wọn ni wọ́n gbójúlé àtọ́lọ́ wọn àti Jésù ṣùgbọ́n kan tó yẹ kí mọ́rọ̀ ẹ̀ wá ni pé ẹ̀yin oníyà ẹ̀ wá tún wá jáde tí wàá tún sọ pé Ọlọ́run bá pa náà dẹ́bọrẹ́ ta lẹ́lẹ́bọ gangan tó yà mọ̀ pé àwọn babaláwo iṣẹ́ wọn àgbẹ̀ babaláwo dájọ́ gbọ́dọ̀ gúnrí eku kó gun mórí ọká àtìmọ̀ ní àdáhùnṣe mọ́ yẹn àtìmọ̀ oníṣègùn mọ́ yẹn yóò jọ wá lójú but what of àwọn àfáà táwọn tó ń sọ pé àwọn kan ṣẹbọ tó ẹgbẹ́ yìí náà dẹ̀dẹ̀ wá sùsù nígbà tí wọ́n kọ́ wa náà nǹkan yẹn. ìdáhùn ni mo fẹ́ mi ì bú anybody Adémọ́dé lórúkọ mi ẹ bá mi share fídíò yìí ire ó dàbọ̀.